ìwọ ni mò ń bá wí náà. Báwo ni? Mo bí báyìí. Bí mo ṣe rí ẹ látòkè délẹ̀ mo rí pé ọmọ tó dáa ni ẹ́. Ọlọ́run fi wo bí Ọlọ́run dá ẹ tán ni. Wo bí bébì mo fẹ́ jẹ́ kí hotspot mi kó máa power wifi ẹ. Mo ṣe ń wọ ìwọ rẹwà púpọ̀. Gbogbo àdúgbò yìí kò sẹ́ni tó mọ̀ mí. Béèrè lọ́wọ́ ọmọdé, béèrè lọ́wọ́ àgbà. Remi the corporate bee. You think say you dey wide? Mo popular gan, mi ò kàn máa ń gbéraga ni. Sorry baby. Tẹ̀ turn. You are looking good on mine. Mo fẹ́ fowó pa ìjẹ́ sórí mọ́tò yìí tó kéré nínú mọ́tò mi lélẹ̀. Yes. Wow. Èyí tó kéré nínú mọ́tò mi rèé. Mi ò ń ṣe ìgbéraga ni, mi kò like máa ṣe ìgbéraga ni. Baby mo like ẹ gan. Kí ló ṣẹlẹ̀ níbẹ̀? Babe mi ò mọ̀ fún wọn. Bí mo ṣe wà yìí, mo fẹ́ fowó pa ẹ jẹ́. Ọkọ mi bá yín sọ̀rọ̀. Ká lọ́kọ ẹ, àwa máa fowó bá ọkọ ẹ jẹ́ ni. Babe. Is your husband. Brother, kí ló ń ṣẹlẹ̀? Ṣe bẹ́ẹ̀ mo fún 500 naira sí ìtẹ́ni kìrọ̀ yín lọ́wọ́. Ẹ tọrọ lọ́wọ́ ẹ̀ ní kí ló ṣẹlẹ̀? Babe mi ò mọ̀ fún wọn, wọ́n dé ní sọ́n bẹ́ẹ̀ láti máa toast mi. Wọ́n sọ pé ọmọ máa fẹ́ mi. Wọ́n ṣe kí ni mi ò gbọ́. Wọ́n toast mi. Ẹgbọ́n tẹ̀mí yìí fún 500 nínú ilé. Mi látòkè dé sí. Ó gbọ́kọ̀ tó ṣẹlẹ̀ ṣá. Wọ́n tọrọ 500 lọ́wọ́ mi nílé sí tọ́sọ pé wọ́n travel lọ bì kan. So fígò tẹ̀mí fún yín lọ́wọ́ bí wàá tó sí àwọn mi. Ẹ wá toast mi. Àwọn òkè tẹ bá tẹ̀ máa wá tó sí yàn bó ṣe wà yìí fígò ló parí ẹ̀. Ṣé mo chief? Ẹ máa láìka àkúbè gan, ṣé ó jọ àkúbè lójú yẹn ṣá wèrè. Àbí mo jọ chief? Ṣé mo ní kẹ́ máa lọ ni ẹ bá mú fígò ọwọ́ yìí? Wọ́n ń dárú yín lọ́la ṣe ti bá gbé gbàrí fún iṣẹ́. Ẹ fún mi ọwọ́ ìjà ìyá wèrè. Ẹ fún mi ọwọ́ yìí ẹ ṣe èrè tí ń fẹ́ ta ni. Èmi fún yín fígò ìwà tó sì àwọn mi ta. Mo fẹ́ fẹ́ wọ ẹ máa lọ. Ojú ẹ má fún ọ ni, má pàdúgbò. Má pàdúgbò tí máa ta ni. No, na me fuck up. God have mercy upon us.